mo kí wa lọ́kùnrin, mo kí wa lóbìnrin, mo kí wa lọ́mọdé, mo kí wa ní àgbàlagbà, mo kí wa ní gbogbo ilẹ̀ kílẹ̀ àkókò yòówù tí ẹ̀yin rí kẹ́yìn wà, mo kí wa pé a kú ojúmọ́, mo kí wa wípé a kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́. Ètò Àgbẹ̀lọ́ba eléyìí tí ó ń wáyé ní àwọn ìkànnì méjì ọ̀tọ̀ọ̀tọ̀, òun náà ni ètò tí ẹ tún rí wa lórí èyí o. Ẹ̀yin àgbàlagbà nílẹ̀ Yorùbá, ẹnibi tí a bá roko tì sí, ẹnibẹ̀ náà ni a máa ń fi àbọ̀ sí. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ìlàjú Gàrí Factory, òun ni a tún wà lórí ẹ o. Tẹ́ ẹ bá gbàgbé, ẹ̀yin tí ẹ bá wo fọ́nrán yẹn ní orí móhùnmáwòrán ti Movistar TV, your best online television, ní nǹkan bí oṣù bíi 5 sí 6 sẹ́yìn, tá a fi iléeṣẹ́ gàrí ti Ìlàjú tó wà níjọba ìbílẹ̀ Ìdó local government ní ìlú Ìbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà tí a fi hàn yín nígbà yẹn, tá a sọ wípé bàbá Awólọ́wọ̀ pẹ̀lú àwọn Ìdó Ìbàdàn Cooperative Farming Produce Marketing Limited tí wọ́n gbé kalẹ̀. Iléeṣẹ́ yẹn ni a tún wá báyìí láti wá ṣe kíni, láti wá fi bí nǹkan ṣe ń lọ ní Ìlàjú Gàrí Factory láti wá fi hàn yín. Gbogbo ọmọ kóòtù òjìrè, gbogbo ọmọ Oòduà tẹ́ ẹ dìde níjọ́ kìíní àná nígbà tẹ́ ẹ rí fídíò Ìlàjú Gàrí Factory, ọ̀pọ̀ ló ń pè tó ka yín lára. Kí ló wá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní Ìlàjú Gàrí Factory? Ǹjẹ́ àyípadà tiẹ̀ wà? Ǹjẹ́ ẹ tiẹ̀ rí àwọn èèyàn kankan tí wọ́n dìde sí factory yìí láti jẹ́ wípé kó dìde? A máa wọ ibẹ̀ yẹn lọ láìpẹ́ yìí láti lọ fi bí nǹkan ṣe ń lọ ní Ìlàjú Gàrí Factory láti fi hàn yín. Ṣùgbọ́n tún ṣe ní láàánú wípé ní nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn ni òkìkí tún kàn bá wa wípé bí àtúnṣe ṣe ń lọ lọ́wọ́ ní Ìlàjú Gàrí Factory, níṣe ni ìjì líle kan tún jà ní Ìlàjú village, eléyìí tó ṣí òrùlé àwọn ilé kan tó dẹ̀ tó kọlu Ìlàjú Gàrí Factory náà. Gbogbo òrùlé tó wà ńbẹ̀ ní ìjì ló tún gbé lọ. Ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà, ǹjẹ́ iṣẹ́ ń lọ ní Ìlàjú Gàrí Factory? Tíṣẹ́ bá ń lọ níbẹ̀, àwọn wo ló ń jẹ́ kí iṣẹ́ ó lọ? Aládàáni ni àbí ìjọba àbí àwọn bàbá tí wọ́n gbé cooperative yìí kalẹ̀? Ṣáwọn náà ni wọ́n ní àǹfààní láti máa ṣe àtúnṣe iléeṣẹ́ yìí? Ẹ wò, ẹ máa bá wa ká lọ fi tó ń ṣẹlẹ̀ nínú factory yìí ká fi hàn yín. Gbogbo ibi tí ẹ̀ ń wò yìí ni igbó kúbò rẹ́gẹ́dẹ́. Nígbà tí a fi wá síbí lórí ètò Àgbẹ̀lọ́ba ní ọjọ́ kìíní àná, a dúpẹ́ fún Ọlọ́run wípé ọwọ́ ló ń tún ara ṣe o. Ajé Ògúngúnnísọ̀ ní tí òun ò bá sí ilé kán má dámọ̀ràn lẹ́yìn o. Gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé, pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gómìnà onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí Mákindé, iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu ní Ìdó Ìbàdàn Cooperative Farming tó bá mú kẹ̀kẹ́ wà ní tẹ̀síà tí wọ́n lọ máa sọ pé bàbá àwùjọ ni ìjẹ ilé àwọn gbọ́dọ̀ jọ máa jà máa ní ìgbà náà. wọ́n ní ẹ̀wọ̀n parí àwọn tí wọ́n dúró yìí, àwọn ni ọmọ ìgbìmọ̀ Ìdó Ìbàdàn Cooperative Farming Produce Marketing Society Limited, Produce. Àwọn ni àwọn tí ẹ̀rí tí wọ́n dúró yìí. Bóyá kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá mi ń bí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń wò wá. Kẹ̀sì gbóhùn sókè, ẹ lè so síwájú sà. Orúkọ mi ní Oníkẹ̀dé Abdulrahman. Oníkẹ̀dé Abdulrahman. Ipò wo lẹ́yìn dìmú nínú Ìdó Ìbàdàn Cooperative? Mo jẹ́ igbákejì alága. Igbákejì alága. Ẹ pẹ̀lẹ́ bàbá.
bàbá wa tí wọ́n wà ní apá bíi ẹ lè sùn sí bísíǹsì kí ni orúkọ tí ń sà. Haji Isiaq Agboola akọ̀wé ẹgbẹ́ ìwé Ìbàdàn cooperative. ẹ pẹ̀lẹ́ sà dáàdi wa tí wọ́n wà mí kọ́. èmi ni Alhaji Ismaila Tiamiyu Lawal. Alhaji Ismail Tiamiyu Lawal. ipò olè yín dì mú. members ni mí. mẹ́mbà ni ok dáàdi wa tí wọ́n wà ní apá bí. orúkọ tèmi ni Nurudeen Rọ́bì Ọlárẹ̀wájú. ok ipò olè yín dì mú sà. ọ̀pọ̀ akápò ẹgbẹ́ ìdó Ìbàdàn cooperative society limited. ok àwọn dáàdi wa tí wọ́n dúró ńkọ́. èmi ni ẹnjìnìà Jimoh Kabir Adékúnlé. tó kí ni ẹ sọ dáadáa kí èmi ni ẹnjìnìà Jimoh Kabir Adékúnlé ẹnjìnìà cooperative. ẹ ṣe níbo ni bàbá alága wà àwọn ò sí ń bí. wọ́n mọ̀ lójú ọ̀nà. wọ́n ń bọ̀ ṣáájú kí bàbá tó dé gẹ́gẹ́ bí ohun tí à ń bá bọ̀ àwọn bàbá wa tí wọ́n dúró yìí àwọn ni wọ́n lè sọ fún wa ipò wo ni Ìlàjú Gàrí factory wà lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run ṣe àrí ẹnjìníà nínú wọn ǹjẹ́ ìrànlọ́wọ́ kankan tiẹ̀ wá láti ibì kankan tí ìrànlọ́wọ́ bá wá níbo ló ti wá tí ìrànlọ́wọ́ bá wá níbo níṣẹ́ dé níbo níṣẹ́ ń lọ. ẹ jẹ́ kí a gbọ́rọ̀ lẹ́nu igbákejì alága ìyẹn Alhaji Abdulrahman Oníkẹ̀dé níbi tí nǹkan dé dúró. bàbá ọ̀rọ̀ rẹ̀ gbogbo ọmọ kóòtù òjìrì wọ́n fẹ́ mọ ibi tí nǹkan dé dúró ní Ìlàjú Gàrí factory. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Olúwa ṣeun. nǹkan ti ń dà torí pé iléeṣẹ́ yìí a rí àánú gbà láti ọ̀dọ̀ gómìnà wa olóríire Abíọ́dún Ṣèyí Mákindé wọ́n ṣe dáadáa kódà ibi ìrànlọ́wọ́ tí wọ́n gbé dìde fún wa ó jẹ́ kí iléeṣẹ́ yìí kó ti bẹ̀rẹ̀ sí láti àwọn ẹ́ńjìn ti ń ṣiṣẹ́ ẹ́ńjìn ti ń ṣiṣẹ́ gbogbo nǹkan ti ń lọ déédéé tó yí pé ó kú kí ọkàn parí kí iṣẹ́ ó sì bẹ̀rẹ̀ ni. ó fi hàn wípé láìpẹ́ láì jìnnà wọ́n mọ̀ pọ̀ gàrí pọ̀. pẹ̀lú ògo láìpẹ́ láì jìnnà gàrí ọmọ jáde ńbẹ̀ ọmọ ṣe gàrí wọ́n mọ iyán tí wọ́n sì máa tó ọmọ tà jáde. gómìnà onímọ̀ẹ̀rọ Olúwaṣèyí Mákindé lẹ́ni wọ́n ṣèrànlọ́wọ́. àwọn wọ́n ṣèrànlọ́wọ́ tí wọ́n gbé débi tó dé dúró yìí. kábíyèsí Elédùmarè wọ́n sì tí ìka rẹ̀ pàpà débi pé wọ́n sì sọ fún wa pé àwọn ó ṣe tí ó yanjú. kábíyèsí Elédùmarè ẹnjìníà tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ ṣáà lè rí wọn. àlèrè wọn náà wà ní Ìbàdàn. ṣáwọn ni ẹnjìníà ẹ jọ̀ọ́ ẹ bá mi sún síwájú ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sísà. ẹnjìnìà Jimoh Kabir Adékúnlé ni èmi ń jẹ́. níbo ni nǹkan dé dúró ní Ìlàjú Gàrí factory. bí ní bá a ṣe wà yìí a lè sọ yìí pé a ti dé 80% completion. a ti dé 80% completion. a ti dé 80% completion ìyẹn ni pé nínú ìdá ọgọ́rùn-ún a ti rí ogún mẹ́rin okùn méjì tí ó fi parí. wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnà Olúwaṣèyí Mákindé àwọn ni wọ́n ṣagbátẹrù bí Ìlàjú Gàrí factory bó ṣe ń jẹ́ àkóso lọ́wọ́lọ́wọ́ báyìí. ṣẹ́ẹ̀sì mọ̀ pé nǹkan ìjọba níbo ló dé dúró. gẹ́gẹ́ bí mo ṣe sọ pé 80% completion náà ni a wà ní àárín 2 to 3 weeks nísìn. ọ̀sẹ̀ méjì sí mẹ́ta. láàrin 2 weeks ó yẹ ká ti bẹ̀rẹ̀ sí ṣe test run láàrin ọ̀sẹ̀ méjì sọ́sẹ̀ mẹ́ta nísìn ó yẹ ká lè sọ yìí pé ká lè sọ fún gbogbo rẹ̀. láàrin 2 weeks to 3 weeks àwa gan ó ti ṣe test running within ourselves. ọ̀sẹ̀ méjì sí mẹ́ta. so lẹ́yìn ìgbà yẹn a lè bẹ̀rẹ̀ sí fi ọwọ́ sọ̀yà wípé iṣẹ́ ti ṣe. Ìlàjú Gàrí factory ti dìde o ó padà sáàyè o kábíyèsí Elédùmarè. Ọlọ́run ṣe ọjọ́ rẹ̀ bí àná tí àpò kámẹ́rà tí wọ́n ta wá lólobó wípé ẹ̀yin iléeṣẹ́ yìí tẹ̀ ń làkàkà pé ebi àìríṣẹ́ṣe àwọn èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ kóòtù òjìrè tí wọ́n ta wá lólobó wípé ibì kan wà nílùú Ìbàdàn iléeṣẹ́ ńlá kan wà ń bẹ tí àwọn kan àti bàbá Awólọ́wọ̀ jọ gbé kalẹ̀ ó ti dẹnu kọlẹ̀ láti kan bíi ńlọ bí 30 ọdún ó dín díẹ̀ lógójì ọdún 30 ọdún àti ọdún 5 tó ti dẹnu kọlẹ̀ lẹ́yìn tó dẹ̀ jẹ́ wípé iléeṣẹ́ tá à ń sọ yìí àwọn tí wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ ńgbà tí iléeṣẹ́ yìí ń ṣiṣẹ́ wọ́n fẹ́ẹ́ wọ 1000 kan èèyàn tí ò bá jù bẹ́ẹ̀ lọ. nígbà tí ọ̀rọ̀ wa rí báyìí tí Ọlọ́run ti dìde
táwọn èèyàn ti dìde ọlọ́run mọ́tò dá iléeṣẹ́ ìpadà sẹ́yìn mọ́ àmín o. tọ́ gbogbo ọmọ kóòtù òjìrì ká máa jó ká máa yọ̀ ká máa dunnú ohun tó ń pọ̀ wá láyà tó ń bà wá nínú jẹ́ ọ̀kan nínú ẹ̀ lọ́lọ́run ti sọ dìrọ̀rùn yìí látọwọ́ ta ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúwaṣèyí ọmọ mákindé tá a bá ń sọ̀rọ̀ pé ìlàjú gàrí factory dẹnu kọlẹ̀ wọ́n sọ̀rọ̀ ọgbọ̀n ọdún àti ọdún márùn-ún ṣé ẹ mọye gómìnà tó ti jẹ nípínlẹ̀ ọ̀yọ́ ẹ mọye àwọn aláṣẹ tí wọ́n ti wá tí wọ́n ti lọ ṣé wọn ò wá mọ̀ pẹ̀lú èyí wà ń bí ni àbí wọn pọ̀ nípa ẹ̀ ẹni tá a bá bá pa lọ́wọ́ ẹ̀ ló yá gómìnà onímọ̀ ẹ̀rọ olúwaṣèyí mákindé lẹni tí ọlọ́run lò ní kété tí fọ́nrán eléyìí tá a fi wá gbé ìlàjú gàrí factory lọ́jọ́ kìíní àná nígbà tó wà nínú igbó tá a gbé dìde ìpè wọn láti amẹ́ríkà ó wọn láti london germany india kódà tó fi dé saudi arabia làwọn èèyàn ń pè wípé kí lè yí kí ló ṣubú tì wá tẹ̀ wá ṣùgbọ́n a dúpẹ́ pé ọ̀rọ̀ yìí fọ́nrán yìí padà dọ́dọ̀ gómìnà onímọ̀ ẹ̀rọ olúwaṣèyí mákindé ọ̀rọ̀ wá dàbí ibi tí a fẹ́ gbin obì sí tóbi wù ń bẹ o gómìnà rọ́ṣẹ́ pé àwọn ìgbìmọ̀ yìí àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn èèyàn kẹrin àwọn èèyàn kàǹkà ní orílẹ̀-èdè nàìjíríà iṣẹ́ tí wọ́n ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílàjú gàrí factory á wọ ibẹ̀ lọ ibi tíṣẹ́ dé dúró tó ń lọ lọ́wọ́ gbogbo ẹ̀lẹ́rìí àwọn irinṣẹ́ tá a fi hàn yín jọ́ kínní àná tí ó ti dógùn táwọn àdán àwọn ejò àwọn àkekèé ẹmọ́ àwọn òkété bàǹbàǹbà tí wọ́n fi inú bẹ̀ ṣe bùjókòó sí àwọn ọ̀kẹ́rẹ́ àwọn jàǹkárìwọ̀ awọ́bẹ̀ nítorí náà ni mo mọ̀ wípé aláǹtakùn jẹ́ aláǹtakùn lọ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ipò wo ni ìlàjú gàrí factory wà á tẹ̀lé ẹnjìníà eléyìí tí ó ń ṣojú ìjọba tó dẹ̀ ń ṣiṣẹ́ nílàjú gàrí factory wọn ló ti ń ṣiṣẹ́ ẹ̀yà lọ fojú rí kí wọ́n máa fi hàn wá lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ ṣé ẹ kú àdúrótì olúwa tó ṣe yìí yóò tó ṣe èyí tó bá tún kù ẹ̀já lọ. Thank you.
ìlàjú gàrí factory eléyìí tó wà ní ìlàjú ẹlẹ́rẹ̀ níjọba ìbílẹ̀ ti ìdó ní ìpínlẹ̀ ọ̀yọ́ lórílẹ̀‐èdè ti nàìjíríà. factory yìí tí ẹ bá gbàgbé nìkan bí oṣù bíi 5 sí 6 sẹ́yìn òun náà ní ikọ̀ ti Movistar TV, your best online television, lọ ṣe àfihàn ìlàjú gàrí factory eléyìí tí ọlọ́run lo àwọn ìdó ìbàdàn cooperative society limited láti gbé kalẹ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ olóògbé ọbáfẹ́mi awólọ́wọ̀ ní nǹkan bí ọdún 1972 tí wọ́n dẹ̀ ń po gàrí pọ̀ ń bí báyìí tó ń jáde síta tó ń jàǹfààní fún gbogbo ọmọ kóòtù òjìire àti gbogbo ọmọ nàìjíríà lápapọ̀. kódà wọ́n jẹ́ kó yé wa wípé gàrí tí wọ́n ń ṣe ní ìlàjú gàrí factory ó gbajúgbajà nílẹ̀ amẹ́ríkà àti ní àwọn àyè ibìkan ní òkè òkun torí wọ́n máa ń kó gàrí yẹn lọ sí òkè òkun. ṣùgbọ́n síyàlẹ́nu kété tí bàbá Awólọ́wọ̀ ti kú, gàrí tí wọ́n ṣe kẹ́yìn nínú factory tẹ̀ ń wò yìí ó jẹ́ gàrí tí wọ́n fi ṣòkú bàbá Awólọ́wọ̀ ní ọdún 1987. látìgbà náà ni factory ti kú tí iṣẹ́ kankan ò dẹ̀ lọ níbẹ̀ mọ́. a gbé fọ́nrán yẹn jáde tá a pe àkọlé ẹ̀ ní ọmọ Oòduà ẹ dìde sí iṣẹ́ ọwọ́ Awólọ́wọ̀ kó má bàa parun. ó ní àkọlé tí a kọlé fídíò yẹn, ẹni tí ò báyìí tí wò ẹ lọ wò ó wà lórí Movistar TV online television lórí YouTube. ibẹ̀ náà la tún wá padà sí yìí láti ṣàfihàn níbo ni nǹkan dé dúró ní ìlàjú gàrí factory. a dúpẹ́ fún Ọlọ́run wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí Mákindé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn èèkàn kùgù lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n jọmọ Yorùbá, ní kété tí wọ́n rí fídíò yẹn wọ́n ṣe ìpàdé pọ̀ pẹ̀lú gómìnà, wọ́n ta gómìnà lólobó. fọ́nrán yẹn dé ọ̀dọ̀ gómìnà. aláyọ̀ láti sọ fún yín wípé gómìnà ti dìde sí ìlàjú gàrí factory, wọ́n ti gbé owó kalẹ̀, wọ́n ti mú àwọn engineers kalẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ àtúnṣe nínú ìlàjú gàrí factory. àwọn tí ẹ̀ ń wò tí wọ́n ń lọ lọ́ọ̀kan yẹn tí wọ́n wà ń bẹ̀ yẹn, àwọn ní ìgbìmọ̀ ọmọ aláṣẹ fún ìdó ìbàdàn cooperative society limited. àwọn ni ẹni tí wọ́n ń ṣe àyẹ̀wò. kódà iṣẹ́ àkànṣe ti ń lọ débi wípé wọ́n ti ń mọ fẹ́ǹsì yípo ìlàjú gàrí factory. akẹ́láṣe àkókò tí àtúnṣe yìí ń lọ lọ́wọ́ náà ni ìjì líle kan ló jà ní ìlàjú tó tún gbé òrùlé ìlàjú gàrí factory tó tún gbé. eléyìí tí a mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ó bọ́ sákòókò tó dáa torí pé àkókò èyí tí wọ́n ń ṣe àtúnṣe sí ibẹ̀ òun ni. a lọ káàkiri a fi àwọn iṣẹ́ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ a fi wọ̀nyí torí pé Yorùbá bí etí tó bá gbà lọ ó yẹ kó gbọ́ àbọ̀. àbọ̀ lèyí fún gbogbo ọmọ kóòtù òjìire, àbọ̀ lèyí fún gbogbo ọmọ Oòduà pátápátá pé a kú àmójúbà ìlàjú gàrí factory ó ti dìde padà o. Olúwa ṣeun. orúkọ mi ni Akínsọlá Nurudeen Adékúnlé tí gbogbo ẹ̀yin olólùfẹ́ mọ̀ sí Mátàgbàmọ́lẹ̀ 1. ọ̀pọ̀ á pè mí ní Mr. Fẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀, ọ̀pọ̀ á ní Ọlọ́run lóde 1. àyàfọ́ Ọlọ́run yín lélẹ́yìí, èmi àpè mí lọ́mọ ọlọ́pẹ́ ní gbogbo òpóró. èmi náà ni mò ń jẹ́ gbogbo orúkọ yìí. èyí làwọn orúkọ rere tí Ọlọ́run sọ wá lẹ́yìn orúkọ tí ìyá àti bàbá sọ wá. ìlàjú gàrí factory ibẹ̀ la wà.
nípa ilé ìtura tó ní gbogbo ntẹ fẹ́ lọ́wọ́ tó wẹ̀ òde gajara lọ. George Hotel and Suites ní kánara kádẹ́ra káṣẹ́rí ayọ̀. George Hotel and Suites náà ni wọ́n wà nọ́mbà 3 Oyèwálé Adéṣiyàn close Àṣìbódìjà road nìbàdàn. ṣé tàwọn yàrá ọlọ́yẹ wọn ni ká sọ ni tàbí tàwọn oúnjẹ aládìídùn láwọn agbègbè tó fanimọ́ra àfi bí ọgbà Édẹ́nì. George Hotel and Suites Royal Suites wọn ò lẹ́gbẹ́ bẹ́ẹ̀ làwọn standard room wọn gà sí àrà ni. conference hall wà fún gbogbo àwọn onípàdé lọ́lọ́kan òjọ̀kan ní George Hotel and Suites. iná wọn kì í ṣẹ́jú ètò ààbò lọ́dọ̀ wọn ó dájú gan ni. àwọn òṣìṣẹ́ wọn jáfáfá ká páàkì wọn ó gara gan. ohun jíjẹ àti mímu tirẹ̀ yí àti tòkèrè ó wà lọ́dọ̀ wọn. George Hotel and Suites wà ní nọ́mbà 3 Oyèwálé Adéṣiyàn close Àṣìbódìjà road nìbàdàn. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08031234567 àti 08087303640. George Hotel and Suites simply superior. Check out Kisno Media TV online television.